kú dídí àsìkò yìí ní gbogbo ìjọba ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Mo ní ìròyìn ayọ̀ kan fún yín. Lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. To negotiate. So people that are ready to negotiate, why are you rushing to just declare them bandits so that you can use whatever weapons you want? Secondly, the only door that remains, that is we clergy to go in and negotiate with them, is closed now permanently. Hello. Ẹni bá ní pé Yorùbá ní tòrò, ayé ni ò ní tòrò. Ẹni bá ní pé ìfọ̀kànbalẹ̀ kò ní sí nílẹ̀ Yorùbá, ìfọ̀kànbalẹ̀ ò sí inú ẹbí ẹni bẹ́ẹ̀. Bó ṣe máa rí. Punishment that is supposed to be taken to firing squad because they olórí ibu olórin olè tó jí mọ́rúwá tí wọ́n bọ́ sókòtò ń jí rẹ̀ olórí ibu sọ̀rọ̀ pé bó ṣe ṣe Saheed Òṣùpá bó ṣe máa ń ṣe ni. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Lákọ̀ọ́kọ́ jẹ́ kí n kọ́kọ́ yànnà náà ọ̀rọ̀ yìí wípé ẹ̀yin tẹ̀ ń fún gbajúgbajà olórin Portable ọmọ Ọlálọ́mí Zazuze ní èsì lórí ọ̀rọ̀ tó sọ lórí ohun tó wà nílẹ̀ lásìkò yìí kò yẹ kẹ́ ẹ fún lésì. Gbogbo ọ̀rọ̀ kọ́ ni èèyàn máa ń fi èsì sí. Sometimes àwọn elédè Gẹ̀ẹ́sì tí wọ́n sọ pé silence is the best answer for a fool wọ́n mọ̀ kan tí wọ́n sọ. Òun náà fẹ́ jump lórí trend ni òun náà fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun náà ṣì wà relevant. Èèyàn pé ara rẹ̀ ní wèrè olórin. What do you expect from such person? So mo rí oríṣiríṣi àwọn ìlòdó àwọn èèyàn kan ò lè gbà mọ́ra ni wọ́n ṣe ń fún ní àwọn èsì wọ̀nyí. Ó ní kì í ṣe gbogbo àwọn Fúlàní ni wọ́n jẹ́ ajínigbé àbí ni wọ́n jẹ́ agbésùmọ̀mí. Ẹnìkan ló mọ̀ ọ́ láàbí oníkan wà. So lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ẹ jẹ́ kí ẹni tí ń ṣe Portable kó máa ṣe tiẹ̀ lọ ní apá abẹ yẹn. Ẹ̀yin tẹ́ bá lè fún lésì ẹ fún, ẹ̀yin tẹ́ bá lè fún lésì ẹ rà dákẹ́ ẹ máa wò ó àbọ̀ abá lọ̀rọ̀ ẹ̀. Ó ní kan mo sì máa ń mẹ́nu bọ̀rọ̀ ẹ̀ kí n tó parí ètò torí nǹkan kan ṣẹlẹ̀ lóyún pa ọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀. Lákọ̀ọ́kọ́ àtúngbà aládùúrà sí Elédùmarè wípé ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí àti àwọn olùkọ́ wọn máa tún ṣe mú ọ̀sẹ̀ yìí kọ́sẹ̀ yìí tó tún jálẹ̀ ìró ayọ̀ èsì ayọ̀ ní ká tún gbọ́ lórí wọn nítorí pé ibi tọ́rọ̀ dé dúró yìí àti ìgbọ̀n kankan yàtọ̀ sí fọ́nrán tó ti ṣe kẹ́yìn tàdé tún gbà lẹ́dùrà wípé kí ìjọba Ṣèyí Mákindé kí wọ́n má fi ọwọ́ òṣèlú mọ́rọ̀ yìí kí ìjọba àpapọ̀ náà tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ká lè ṣàṣeyọrí lórí òmìnira àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ṣe ti gbọ́ wípé ẹni tí ó jẹ́ gbajúgbajà ẹni tó máa ń dúnàdúrà pẹ̀lú àwọn ìjọba láàrin ìjọba àti àwọn agbésùmọ̀mí tó jẹ́ pé a lè sọ wípé agbẹnusọ fún àwọn agbésùmọ̀mí ó mà ti sọ̀rẹ́ndà ó ti sọ pé níbi tọ́rọ̀ dé dúró yìí a lè ṣe kíni a lè tẹ̀síwájú láti máa bá àwọn aráabí yìí negotiate mọ́. Bẹ́ẹ̀ ó tún wá síbẹ̀síbẹ̀ náà ó sì mẹ́nu bà àwọn kankan tó jẹ́ pé ó dàbí pé ó tún gba àwọn ẹnu àwọn ènìyàn sọ̀rọ̀ lásìkò yìí. Wọ́n á fẹ́ jẹ́ kí ẹ bá mi gbé nǹkan yẹ̀ wò ṣé rántí Bello Turunji òun náà wá sọ̀rọ̀ tẹ́ bá lè bá mi relate ọ̀rọ̀ yìí inú mi máa dùn gan. Ẹ jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí náà. We can no longer negotiate with bandits. Gumi fought Nigeria government. Okay, àná àwọn lè dúnàdúrà pẹ̀lú àwọn lè jíròrò mọ́ pẹ̀lú àwọn agbésùmọ̀mí wọn ní Gumi tún gbéná wojú ìjọba. Controversial Islamic cleric Sheikh Ahmad Gumi has hinted that he and other clergymen can no longer negotiate with bandits. Ó ní àwọn olè òun àti àwọn akẹgbẹ́ rẹ̀ àwọn àǹkó àwọn olè ṣe kíni àwọn olè máa bá àwọn bandits negotiate mọ́. Ibo ló ń lọ. Gumi faulted the decision of the Nigerian government to declare bandits as terrorists ṣètìlì. Ó tún gbéná wojú ìjọba pé àwọn agbésùmọ̀mí kọ́ máa pè wọ́n ní kọ́ máa pa àwọn bandits ní terrorist mọ́. Ṣé lè ti jáwọ́ àbí okay, ẹ jẹ́ kí n tẹ̀síwájú. The Islamic scholar known for visiting bandits in their hideout in the past spoke in a viral video. He said, "We don't want to push them into terror beyond what they are doing." Ṣé ń gbọ́? Wọ́n ní wọn ò fẹ́ tì wọ́n kọjá ààyè ohun tí wọ́n ń ṣe lásìkò yìí. Kí ló ń ṣe lásìkò yìí? Fífi ẹ̀mí àwọn èèyàn ṣòfò dẹ́ẹ̀mí légbodò kọlu àwọn ènìyàn lọ́nà àìtọ́. Gumi ló tún sọ̀rọ̀ yìí o. Okay. He said, "We don't want to push them into terror beyond what they are doing now because it can get worse." Ó ní ó lè get worse. Kó get worse. Ṣé bóun ni olóyè Sunday Igboho ṣe yìí? Tá máa ní ká máa fọwọ́ yẹpẹrẹ mú. Títí gbogbo ẹ̀ á fi ṣe kíni á fi yí síbì kan. Ẹ jẹ́ kó get worse. Kó ní kálukú ká dálẹ̀ ká túnṣà ká lè mọ bí oníkálukú á ṣe gbé ọ̀rọ̀ rẹ̀ gbà. Òun ni Gumi tí wọ́n sọ yìí o. Who cares?
Only we don't want to push them into terror beyond what they are doing now because it can get worse. Bóyá nǹkan tí ìjọba gan rò rè tí wọ́n fi ń fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn nínú igbó yẹn. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú fún yín. They have shown us their willingness to negotiate. So people that are ready to negotiate, why are you rushing to declare them bandits so that you can use whatever weapons you bought? Ṣé ń gbọ́? Ó ní àwọn arábí wọ́n ti fi hàn wípé àwọn ti ṣetán láti negotiate. Ọ̀yà kí ló wá dé tí àwọn ènìyàn tí ẹ mọ̀ wípé wọ́n bá ìjọba wí ẹ̀yin tẹ́ mọ̀ wípé ẹ ti ṣetán láti negotiate wọn. Kí ló dé tẹ́ tí wọ́n kéde wọn gẹ́gẹ́ bí ikọ̀ agbésùmọ̀mí? Gumi ló ń sọ yẹn o. Agbẹnusọ fún àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ti máa ń pè é. Òun ló ń sọ̀rọ̀ yìí lórí nǹkan tó wà nílẹ̀ yìí. Latest rate bó ṣe ń lọ ni. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú torí ìjọba àsìkò. They have shown us, okay, mo ti kà yẹn. Before they used to catch Boko Haram and present them to the authorities in Zamfara, but now they are all terrorists. Secondly, the only door that is remaining is for us clergy to go in and negotiate with them. That is closed permanently. Ẹ jẹ̀bi. Mo ń sọ lọ́wọ́ yìí tí Gumi náà bá tẹ̀síwájú tó bá jẹ́ tikú ni wọ́n á ṣe kíni wọ́n á fi hàn. Wọ́n á sọ pé gbogbo ọ̀rọ̀ àti máa negotiate pẹ̀lú àwọn tí close lásìkò yìí ṣọ́rọ̀ nìyẹn. Àwọn yìí tẹ́tí negotiate sẹ́yìn kan. Ṣèbí ara yín náà ni wọ́n sì wà ní tí wọ́n dájọ́ fún tí wọ́n sì ń tẹ̀síwájú. Ọ̀rọ̀ yìí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gbogbo èyí tí Gumi ṣe yìí kílẹ̀ ń dúró ṣe. A mọ̀ pé bóyá ẹ̀ ń dẹ ọdẹ ni torí tẹ́ bá máa mú ṣíkún lẹ́ẹ̀kan lẹ́ẹ̀mú ẹni tí ń ṣe Ahmadu Gumi yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti against gbogbo ìwà èyí tó ń wò láwùjọ. Síbẹ̀síbẹ̀ kò tún dákẹ́. Ó wá ń sọ ní ìsìn wípé àwọn arábí ti ṣetán láti ṣe kíni láti negotiate pẹ̀lú ìjọba kí ìjọba náà ṣetán láti ṣe kíni láti negotiate pẹ̀lú àwọn arábí. Imagine. Ok, mo wá rí write up kan tó jẹ́ wípé ó dàbí wípé eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Ta ló mọ̀ pé eégún àtiró tó wọlé èèyàn àtiró tó jáde? Ẹ wá wò ó, ṣé kìí ṣe wípé Gumi ti lọ bá àwọn arábí ṣe ìpàdé ní ẹ̀yìn kó tó di wípé wá fi ọ̀rọ̀ yìí léde? Ẹ jẹ́ kí n kà fún yín tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹ wá gbọ́ ohun tí Bello Turji ọ̀kan lára àwọn olórí àwọn agbésùmọ̀mí èyí tí ó sọ. Okay, we are ready for peace, war, bandit kingpin. Bello Turji DS Nigerian government ó gbéná wojú ìjọba. Ó ní àwọn ti ṣetán fún ìjíròrò àlàáfíà àti ogun. Màá kọ̀ ká mi ò ní pẹ́ lórí ẹ̀. Bandit leader Bello Turji has reportedly claimed responsibility for recent attack on security operative in a part of Sokoto and Zamfara. Ṣé rí pé Gumi mẹ́nu bà Zamfara yẹn? Ṣé ohun tí mo rò lẹ́rù? Let's go. While expressing willingness to engage in dialogue with the government, nípa àwọn tí ṣetán láti jíròrò pẹ̀lú ìjọba. Kí ni Gumi sọ lẹ́ẹ̀kan? Òun náà sọ tiẹ̀ wípé àwọn arábí yìí wọ́n ti ready láti negotiate pé kí ni ìjọba tó wá ń kéde wọn gẹ́gẹ́ bí ikọ̀ agbésùmọ̀mí fún. Okay, the development was disclosed in a video circulating on social media and reportedly recorded on June 20, 2026 ní oṣù tàwa yìí kò tí pẹ́. According to the video, which was delivered in Hausa, a marksman believed to be Turji appeared alongside armed individuals dressed in military-style camouflage and spoke about ongoing clashes in part of the northwest. Ṣé ohun tí mo rò lẹ́rọ? Ẹ rí pé ọ̀rọ̀ yẹn jọra wọn pẹ̀lú ọ̀rọ̀ Gumi. Now, bí mo ṣe máa ń ṣe, ẹ jẹ́ kí n fi èsì sí ọ̀dọ̀ yẹn ara lé. But mo mọ̀ wípé ọjọ́ kan irọ́ ò lè lọ fún kan ọdún. Ẹgbẹ̀rún Sàámú Gumi àti àwọn ikọ̀ agbésùmọ̀mí yìí wọn ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. Ọjọ́ kan wọ palaba wọn ṣèkì tíjọba bá rẹ́dì. Mo mọ̀ pé tíjọba bá rẹ́dì láti mú ọ̀rọ̀ Gumi lókùnkúndùn wọn á mú lókùnkúndùn. Kì í ṣe pé wọn ò rí àwọn ariwo tá à ń pa. Mi mọ ìdí best known to them. Mi mọ ìdí tí wọ́n fi ń tẹ̀sẹ̀ dúró lórí ọ̀rọ̀ Gumi. Ohun ló tuntun jáde yìí o. Mo dẹ̀ sure pé lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yẹn ló jẹ́ kí Gumi tún wá jáde àti pé bóyá òun náà ti lè gbọ́ fèrèfèrè pé olóyè Sunday Igboho ti ṣetán pẹ̀lú àwọn agbésùmọ̀mí nínú igbó tí wọ́n ti ń da omi àlàáfíà yìí lóró. Bẹ́ẹ̀ náà ni ìròyìn kan jẹ́ ìròyìn ayọ̀, ìròyìn tó lágbára lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe, àlejò mi sọ̀rọ̀ agbọ̀n ní tán lórílẹ̀ mú kí yín ẹ ṣe púpọ̀ lórí ọ̀rọ̀ tó wà lè máa update yín bó bá ṣe ń lọ. Mi ní jẹ́ kí tí yín dì sí ohun tẹ́ bá rí sí gbogbo ọ̀rọ̀ Gumi ẹ jọ̀ọ́ bá ń fi ránṣẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ fi ránṣẹ́ sábẹ́ comment section. Ẹ jẹ́ ká wá lọ darapọ̀ mọ́ Ògúntarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti gbogbo ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá. Ẹ ti gbọ́ wípé Ìbà Gani Adams ṣàbẹ̀wò sí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ wípé kí Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ lọ lo àwọn irúnmọlẹ̀ láti mójútó ọ̀rọ̀ ètò ààbò campaign after election. Ṣé rántí wípé Ọọ̀ni ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí àwọn èèyàn jáde kí wọ́n lo ìlànà alálẹ̀. Bóyá irọ́ ni Ìbà Gani Adams ń sọ bẹ́ẹ̀ ní tòótọ́ àbí kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí write up yẹn
tí n bá ṣe iṣẹ́ ìwádìí tán lé lórí àmọ́ wá sí ti gbọ̀nyìn. Ẹ jẹ́ ká lọ tara ṣẹṣà darapọ̀ mọ́ ẹni tí ó jẹ́ gbajúgbajà tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ohun tẹ́ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́, ẹ bá mi pín káríkárí o, nítorí ó ṣe pàtàkì kẹ́dẹ̀ like láti jẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ lásìkò yìí. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní àkókò ìjòyè ó sàn ṣe ẹnu mi ò kálù. Àwọn Yorùbá náà ni wọ́n bọ̀ náà wípé mi ò lè wá kú kí ìjòyè lè bàbá ẹ̀. Yorùbá sì ní pé má foko mi dáná ọjọ́ kan lèèyàn máa ń kọ́ ọ. Agbára òjò ni o, kò lóhùn onílé wo onílé ni ò ní gbà fún o. Nígbà tó bá mú Fúlàní láti Sókótó àdúgbò náà ti wá tó wá mú kámpù sínú National Ọ̀yọ́ Park àbí Old National Ọ̀yọ́ Park ní Ọ̀yọ́ North, kí wọ́n ní pé kí Fúlàní tó wá mú kámpù síbẹ̀, Boko Haram wá mú kámpù síbẹ̀, tó wá ń jí àwọn èèyàn wa kó in collaboration pẹ̀lú àwọn ọmọ Fúlàní àtijọ́ tí wọ́n bí sí àwọn ilẹ̀ Yorùbá tó ń gbọ́ Yorùbá. Àwọn ni wọ́n recruit mọ́ra, àwọn náà ń fi àwọn tó jẹ́ àlejò tó ń kó wọlé tó ń níbọn lọ́wọ́ tó ń train àwọn local tiwa, àwọn Fúlàní local tí wọ́n pé bàbá wọn ti ń gbé ọ̀dọ̀ wa tipẹ́tipẹ́. Àwọn ọmọ àwọn local wọ̀nyẹn náà kó mọ́ra, àwọn ìlú máa ń fi ọ̀nà hàn wọ́n ibi tó máa gbà. Àwọn yẹn pẹ̀lú àwọn Yorùbá ọ̀dàlẹ̀ kọ̀ọ̀kan wọ́n tún jọ ń ṣiṣẹ́. Àwọn Yorùbá ọ̀dàlẹ̀ kọ̀ọ̀kan wà àwọn máa lé Yorùbá kan tó máa ń lọ gbé iṣẹ́ fún Fúlàní nínú igbó. Now ṣé ó wá yẹ kí wọ́n wá fi national park ní Ọ̀yọ́ yẹn ṣe lé kí wọ́n tún wá mú kámpù síbẹ̀ kí wọ́n wá ní pé wọ́n ti fi àwọn IED ní àwọn bọ́ǹbù kẹta àtọwọ́dá wọ́n ti rì mọ́lẹ̀ káàkiri tí a fi lè débẹ̀. Àwọn Air Force wa àbọ̀yá wọ́n ti di lame duck ni, so kò sáwọn parachute mọ́, kò sọ mọ́tò máa dá sí yẹn ẹ̀sà máa tàn wájà ìṣó. Ṣùgbọ́n kókó ọbẹ̀ ni pé ṣé Yorùbá kan lè ṣerú ẹ̀ káwa Yorùbá ká lọ mú gbó kan ní Kánò àbílẹ̀ Haúsá ká máa jí ọmọ Haúsá gbé, ká máa jí ọba Haúsá gbé, ká máa jí olóyè Haúsá gbé, kó máa rèpù ọmọ wọn. Ṣé Haúsá máa gbarú ẹ̀? Ṣé Fúlàní máa gbarú ẹ̀? Ẹ wá múlẹ̀ síbi tẹ́ àlejò lẹ́jẹ́ ń bí, ẹ wá tí wọ́n ń gbé àwọn èèyàn yẹn. Àwa Yorùbá náà mo bẹ̀ yín ni, fún gbogbo ẹ̀yin tí ẹ jálágbára wa, gbogbo ẹ̀yin tí a máa ń gbòòrò tẹ́ máa ń sòríṣiríṣi pé tán bá rí mi tọwọ́ wọn á bọ́ ni, tán bá rí mi kíní kan máa ṣẹlẹ̀. Àtẹ̀yìn gọ́fìnà wa ẹ ti ronú ọjọ́ ọ̀la, ẹrù ọdún 10, 20 ọdún, 30 ọdún sígbà tá a wà yìí, kí ló máa ṣẹlẹ̀? Ṣé gbogbo àwọn ọdẹ wa dà? Ẹ̀yin gọ́fìnà kó wọn jọ, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin àgbààgbà ológun tẹ́ ẹ ti rìtáyà tẹ́ ẹ sì mọ̀ nípa nǹkan wọ̀nyí, ẹ̀yin ọ̀dọ́ ológun tẹ́ ẹ ti rìtáyà tẹ́ ẹ mọ̀ ṣe ń lo ìbọn wọ̀nyí, ẹ̀yin gọ́fìnà lò wọ́n, alẹ́ èèyàn lò wọ́n. Ẹ má jẹ́ kó dìgbà tó bá kógun káà mọ́lé tó ń bá ìjọba jẹ́ fún ìjọba jẹ́ mọ́ yín lọ́wọ́. Àwọn tó wà nù gbó Ọ̀yọ́ Park yẹn, gbogbo rìsáàfù wọn yẹn, ẹ lọ lé wọn dànù. Àwọn tó wà nù gbó J4 ni, àwọn tó wà nù gbó Jẹ̀bú ni, tó mú káàpù síbẹ̀, ẹ lé wọn dànù. Ẹ pe mítìnì àwọn àgbààgbà Fúlàní tó wà láàárín wa. Ìtorí àwọn àgbààgbà yẹn, àwọn ọmọ wọn tó wọ́n tó lọ nù gbó táwọn náà ń da ẹran kiri, àtàwọn tó ń gbébọn, wọ́n jọ mọ́ra wọn ni. Ẹ má jẹ́ kán fi wá gègé wọn mọ́ra wọn, wọ́n mọ́ra wọn dáadáa. Wọ́n mọ àwọn tó ń gbébọn láàárín wọn, wọ́n mọ kidnapper àárín wọn, wọ́n jọ ń gbé inú gbó, wọ́n jọ ń rìn ni. Ṣé rí ẹ̀yin Muslim ní ilẹ̀ Yorùbá, èèyàn wá níyín, èèyàn gidi ń bẹnu yín, àwọn èèyàn gidi, àwọn Akeugba Gold, èèyàn gidi ni wọ́n, àwọn àmì Ọlọ́run àtàwọn èèyàn bẹ́ẹ̀ tó pé èèyàn gidi ni yín. Ṣùgbọ́n àwọn alákatakítí tí wọ́n pé wọ́n fẹ̀sìn Fúlàní ò lẹ́sìn. Ẹ lọ ṣèwádìí, Fúlàní ò mọ Ọlọ́run, Fúlàní ò ṣe Islam o, Fúlàní ń fi Islam, wọ́n fi ń bojú, fi enslave àwọn èèyàn, fi control àwọn èèyàn, fi gba ìlú, fi gba ipò nínú ìjọba ni. Fúlàní ò lẹ́sìn, wọn ò bẹ̀rù Ọlọ́run. Ẹni bá ń bẹ̀rù Ọlọ́run, gbogbo ayé tó ń gbé yìí táwọn ń gbénu gbó yẹn, wọn ò ní máa gbé o. Àwọn tó ń rèpù èèyàn tó ń ṣàlàkù bárú, àwọn tó ń pààyàn tó ń dúnbò èèyàn tó ń ṣàlàkù bárú, ṣé sáwọn yẹn sí lọ́run nìyẹn? Ṣé Ọlọ́run táwọn gbà yẹn ó yàtọ̀ ni? Ọlọ́run olè làwọn gbà tiwọn, Ọlọ́run kan fún wa lithium ní north, Ọlọ́run kan gba location kan kó jẹ, àwọn ọmọ kan má lè bí wọn pé kílẹ̀ fowó ṣe. Bọ́n ṣe gbapò tó ní federal, bí wọ́n ṣe ń gba gbogbo ẹ̀ tó lórúkọ north náà, north ò develop náà, oppressor ni wọ́n láti inú oyún, oppressor ni wọ́n. Ẹni bá criticize wọn ló bú àlà ni, àwọn fàlà jalè ni, àwọn forúkọ àlà kúrọ́ ni. So oyè ẹ̀sìn tí wọ́n yàtọ̀ sí ti Yorùbá, Islam Yorùbá ò ní problem, àwa ò ní problem, yóò fi pa àyàn tí yẹn kì í ṣe bandit. Àwọn tó yẹn, àwọn non sponsor kan lè dominate ni, wọ́n fi ń gba ìjọba, wọ́n fi ń gba ipò, wọ́n máa kọ ìkan wá lára wọn láti lọ́rin sí Ìbàdàn, àlùfáà ju ọba lọ. Ṣé tó bá déwájú ọba lọ́rin lọ́hùn, ṣé kò ti ní máa rákò láti géètì láti máa rá bàbá láti géètì wá sí lọ́rin Ìbàdàn níwájú àwọn ọba tiwa, ó ń la inú, ó ń vomit, ó ń pọ̀ ìpọ̀kúpọ̀ jáde pé àfa àjọba lọ, kó lọ sọ níwájú ọba Sókótó, kó lọ sọrú ẹ̀ níwájú ẹ̀mà Sókótó, ẹ̀mà Kánò, kó lọ sọrú ẹ̀ Fúlàní Ìlọrin ni ó máa lè ní, kó lọ sọwájú ọba Ìlọrin pé àfa àjọba Sókótó lọ àbọ̀bá Ìlọrin lọ. Wọ́n ti fi condition rí ẹ̀bí kọ̀ǹpútà, wọ́n ti fi sọ di slave. Wọ́n wá sílẹ̀ Yorùbá, wọ́n vomit nonsense wájú wa. Ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀yin collaborator wọn náà torí pé ṣéǹgì tó ń fún yín, torí owó díẹ̀ tó ti jí ní federal tó ń kó fún yín, tí wọ́n torí ẹ̀ wá sọ̀kọ̀sọ̀ lẹ̀ Yorùbá. Ẹ máa gbé ìgbékúgbé wá, ẹ máa wá wọ́n lè máa ní pé ṣàrọ̀ ń jà fún ṣàríyá kan, àwọn ń jà fún kìnìkan. Àǹfààní wo lẹ fẹ́ jẹ nílẹ̀ Yorùbá as a Muslim tí ẹ ò rí jẹ? Tó wá jẹ́ pé nípa ìpààyàn lẹ máa fi wá máa jàǹfààní wọn yẹn. So ẹ má jẹ́ ká lọ síbẹ̀ wọn yẹn. Fúlàní ò lẹ́sìn, ẹ gbà bẹ́ẹ̀, ẹ lọ wò gbé ayé wọn, wọ́n dájú, wọ́n ya ìkà. Wọ́n máa ń fi ẹ̀sìn, wọ́n fẹ̀sìn tàwùsá títí, wọ́n sọ gba Hausa dẹrú. Wọ́n tó wá fẹ́ gbẹ́sìn náà wá fẹ́ tọ̀yìn tẹ́ jẹ́ Yorùbá bí tẹ́ lajúdé, bí táwa wó lọ́wọ́ ti làwà lójúdé. Wọ́n tó wá fẹ́ fi ẹ̀sìn yẹn, ṣé Ọlọ́run tẹ́ ń pè, ṣé Sókótó ló ń gbé ni? Ṣé Ọlọ́run Sókótó lẹ́ ń sìn ni? Àbọ̀ Ọlọ́run tó wà lókè ọ̀run lẹ́ ń sìn? So ilẹ̀ ètò kan wà ń sìn fún gbọ̀ngbọ̀n sìn, èyí tó ń kóra wọn sí nínú gbó rìsáàfù Ọ̀yọ́ yẹn, a gbọ́dọ̀ gbàbẹ̀ padà. Ẹ̀yin àgbààgbà tẹ́ mọ̀ ń paṣẹ ológun, ẹ̀yin ọdẹ wa, ẹ̀yin gọ́fúnà kó wọn jọ,
èyí tó ń ṣe yẹn tó ìyà tó fi ń jáwọ́ èèyàn tó nílẹ̀ Yorùbá wa nílẹ̀ Odùduwà tiwa wọ́n máa tún wá mú káàmpù síbẹ̀ wọ́n tún ń jí wa gbé wọ́n ń jí wa láwọn èèyàn wa gbé wọ́n tún ń gba owó ẹ̀dà sùn adé sùn ó lè kàn yín dọ́kàn ó lè má kàn yín lónìí ó lè kàn yín bí kan lọ́la ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe o inú gbó yẹn ẹ̀wọ̀n ìbò Sunday Igboho Gani Adams gbogbo yín yẹn ìkan náà nìyí àwa ìkan náà àti OPC àti ìwẹ́kun àti ìrú kẹnìwó àti ìwéjo ẹ sá pàwọ́pọ̀ inú gbó yẹn ká lé wọn dànù ẹ̀yin gómìnà rẹ̀ wọ́n lọ́wọ́ ẹ jọ ẹ̀yin àgbààgbà ẹ pe mítìn ẹ pàtó lábẹ́lẹ̀ awo náà fi ń tòlú o wọ́n ní ọ̀sán bí àwọn ọ̀dọ́ bá fi ọ̀sán da ìlú rú òru làwọn àgbà fi ń tò ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ forú tò ó bí ọ̀dọ́ bá fi ọ̀sán da ìlú rú òru làgbà fi ń tò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ pera yín jọ in all the state ẹ forú tò ó wọ́n sì máa kó onúgbò rìsáàfù yẹn àtàwọn igbó tó kù yẹn ẹ pa àwọn ọ̀gá wọn kẹta wọn ṣe mítìnì ẹ fẹ́ gbọ́ kán jíyàn kan gbé mọ́ ẹni tó bá ti jí gbé gbogbo àgbààgbà Fúlàní àdúgbò yẹn pátápátá náà máa mú responsible ẹ wèrè láfún gbogbo ìrọ̀rọ̀ lẹ̀ yìí o kì í sọ̀rọ̀ wèrè láfún gbogbo ni o wọn ò gbójúbọ̀ àwọn náà ò nice o àwọn náà ò nice wọn ò dáa wọn ò nice onírọ̀ ni wọn ẹlẹ́tọ̀ ni wọn Fúlàní wà reliable they care for only power and control and domination Fúlàní ò care they care for only power control and dominion tó bá sọ pé ilẹ̀ ti ṣú fún yín ẹ lọ wò ta tó bá ní pé ilẹ̀ ti mọ́ ẹ lọ wò ta owó tó ń jí ní federal wọ́n fi ń ra ẹ̀yìn tí wọ́n ń rà àwọn náà kọ́ náà ṣe owó tó ń jí federal ni ilẹ̀ yín náà wà fúta ẹ̀yọ́ ọba wọ́n fẹ́ lé yín dànù kán lẹ́mọ̀ àti dé ẹ̀ máa ò léwu ni ẹ̀ máa ò fẹ́ òun náà fẹ́ jọba ni àwa ló wẹ̀lẹ́ olórí ẹ̀sìn lòun olórí ẹ̀sìn ibo ni ó lè ní wọ́n fẹ́ gba pò yín ni wọ́n fẹ́ gba tróònù yín wọ́n fẹ́ gba mọ́ yín lọ́wọ́ àwa máa fi ẹ̀sìn kó sí àwọn èèyàn tó wà lábẹ́ yín wọ́n máa fi ẹ̀sìn kó sí wọn nínú pé Allah lẹ̀ ń jà fún Allah lẹ̀ ń jà fún ẹ̀ ń jà fún Allah ni àwọn ọmọ ogun náà máa gbórí wọlé pé wọ́n ń jà fún Allah ni Allah làwọn ń jà fún ẹ̀ jà fún Allah èèyàn lẹ̀ ń jà fún Sokoto lẹ̀ ń jà fún ẹ̀ jà fún Allah Sokoto lẹ̀ ń jà fún ẹ̀ jà fún Allah o ìjà àpò ara yín lẹ̀ ń jà o ìjà owó ìjà olè lẹ̀ ń jà so God bless you kò jù bẹ́ẹ̀ lọ o ẹni bá ní pé Yorùbá ní tòrò ayé ènìyàn ní tòrò ẹni bá ní pé ìfọ̀kànbalẹ̀ kò ní sílẹ̀ Yorùbá ìfọ̀kànbalẹ̀ ò sí inú ẹbí ẹni bẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn o àṣẹ bẹ́ẹ̀ o. ẹ gbọ́ mi ẹ fi ìlara ńlẹ̀ ẹ já kò lórí ìlara tí lágbájá bá gbé lọ sọ́tún títà àmọ̀dù bá gbé lọ sósì tó bá jẹ́ pé lóòótọ́ lẹ fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi bàbá mi Sàpètù of Ṣàrún adára fún yín ojú òní tìyín tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ ń fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi tí Sunday Igboho bá ń ṣe títí ẹ̀yin ò ṣe ṣe tiyín Sunday Igboho fẹ́ pa gbogbo ẹgbẹ́ rún Sunday Igboho ń bá gbogbo ẹgbẹ́ jà àwọn fọ́tò tẹ́ rí ń gbẹ̀yẹ fọ́tò àwọn Àgbẹ̀kọ̀yà tó wá kí Sunday Igboho tó wá kí ọmọ wọn lé ni ẹ fi jà lára lẹ̀ Yorùbá wípé àgbá òfìfo ni máa ń pariwo tí Sunday Igboho bá ń ṣe fídíò tó ń ṣe kámẹ́rà tó ń gbé kámẹ́rà àárín kiri bó ṣe mọ títí ẹ̀ ń ṣe nìyẹn ẹ ṣe tiyín bẹ́yìn náà bá ṣe máa ń ṣe bí Sunday Igboho bá fẹnu wú géètì tó fẹnu ń jà kiri ẹ̀yin ò ṣe fẹ́ ṣe jà tó bá jẹ́ pé lóòótọ́ ojúlówó ọmọ Yorùbá ni ìlara iná ni mo ní ẹlẹ́nu màrí màjẹ́ olè nílárí onílára olè tẹ́gbẹ́ ìlara máa ń sọ èèyàn dèrò ẹ̀yìn ni ẹni bá dẹ̀ nílara ìlara máa ń tú àṣírí èèyàn ni Olújọ mo kéyìn ariwo Sunday lọ́tún ṣé Sunday Igboho nìkan náà dáyé fún ṣé Sunday Igboho nìkan ló máa yé jẹ sí Sunday Igboho nìkan lọ́gàá ṣé Sunday Igboho pera rẹ̀ lọ́gàá yín ìkan jáde síta ó ní nígbà tó ń rìn láti Ṣakí tó ń bọ̀ lọ́dọ̀ bàbá wọn kan nìbàdàn nígbà tí bàbá wọn kan débàdàn tó sọ wípé jagunjagun ó yàtọ̀ sí alágbára ṣèbẹ́yìn ní jagunjagun tálẹ̀ ṣèbí Sunday Igboho ní janujanu Sunday Igboho ó ti wá di jagunjagun náà ẹ̀yìn tí wà lálágùn ẹ kú nídìí ìdò eré ọmọdé ni ẹ má dapọ̀ tébù lóhùn n tó mu tí ò bá lára mu ni tí yẹ táwọn àgbàjọ wọn bá sọ wípé owó fọ́jú owó olójú ẹ já bá àwọn tó rà rò pé ó yẹ ká bọ́gbọ́n lọ́rùdọ̀ wọn tó jẹ́ pé dèdèrìn wèrè náà ń ṣe káàkiri bàbá mi Rasaki Bello adára fún yóò ní tìyín ẹ máa bá mi pe àwọn èèyàn wọlé ẹ bá fi Sunday Igboho lọ́rùn lẹ́ẹ̀kó ṣe titi ẹ̀kẹ́ yìí ó ṣe titi yín láyé àtijọ́ tẹ́gùn kan bá máa òkìtì ta bí àwọn ẹlẹ́wẹ̀ lọ́dọ̀ wa èyí tí ò bá mọ òkìtì ta àmọ́ jójó ẹ ṣe titi yín ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ Sunday Igboho bá yín ṣe OPC àbí ẹ rí ibi tí Sunday Igboho ti àtàkì OPC ni my brother mi ò bá ti jà wá nírọ̀lẹ́ yìí mi ò bá ti jà wá yà á fún mi ò bá ti jà wá let us say the reality to ourselves wọ́n ní tó lóní bá ń kọni tí ò bá dùn ṣèbí ń fẹ́ tí ara rẹ̀ gbọ́ àwọn ọlọ́pàá ti ń deny local government ti ń deny ń tán máa gbà lọ́wọ́ Ṣèyí Mákindé ni àwọn ọlọ́pàá tó wá láti Àbújá nígbà tí Sunday Igboho sọ pé àwọn ọlọ́pàá yìí láti Àbújá náà ti wá ó tún náwó sọ pé ó DPO kan àwọn yóò ṣe sọ pé rárá ni kí ló ń ṣe yín ẹ̀yin ọmọ Gani àti Gani bàbá yín ẹ̀ ṣe fi Sunday lọ́rùn ńlẹ̀ tí Sunday Igboho bá tàkìtì ẹ̀yin náà tàti yín bẹ́kẹ̀tẹ̀ wo bí ọmọ Yorùbá ò ní tẹ̀lé yín bàbá mi Gabriel Olúbí adára fún yín ojú òní tìyín ẹ fún mi ní gift láyé nírọ̀lẹ́ yìí o màmá èmi máa bínú o tó bá lẹ́gbẹ́ àwọn tó ń parọ́ fún yín níbẹ̀ ẹ ti máa da gift fún wọn
what is your problem? tí Sunday Igboho tó fún àwọn Fúlàní ní 2 hours ẹ ṣe sọ fún Gani ọ̀gá yín kó náà lọ sí Arigidi kó fún àwọn Fúlàní náà ní 2 hours ká máa jà sọ́tún ká máa jà sósì ó ṣe jẹ́ pé ijó tí Sunday Igboho bá jó lẹ́yìn máa ń rí tí ìtẹ́ ẹ̀yin lọ́rùn ẹ̀yin ò dẹ̀ jó títí yín ẹjọ́ títí yín náà kí ọmọ Yorùbá tiẹ̀ rí tí ọ̀gá yín bá kọ lẹ́tà tí wọn ò bá gbà kó tiẹ̀ mo ti sọ́nù ọ̀rọ̀ mi kan bí irú èmi bá jáde síta tí mo bá mú Fúlàní kò sí gómìnà tó máa sọ wípé ó ṣeéṣe wọn á tún kí mi káre ni ní ìkórìtà tájọ wà yìí ní ìkórìtà tájọ wà yìí bí Sunday Igboho bá ya sọ́lọ́dọ̀ yín kò máa ya ẹ̀yin tí ẹ̀ ya títí yín náà wò ná kọ́mọ Yorùbá tiẹ̀ gbóhùn ìṣó títí yín náà kì í ṣe tìjà ẹ má jábára ìkórìtà ká bára wa sòdodo ọ̀rọ̀ rèé tí Sunday Igboho bá ń parọ́ fún ọmọ Yorùbá tọmọ Yorùbá ń tẹ̀lé lẹ́yìn ẹni kí Gani náà parọ́ káàkiri ẹ̀ rí kó parọ́ kan l'Ondo State let me tell you one thing maybe you don't know ẹ̀yin gan lẹ́ promote Sunday Igboho jù bó tiẹ̀ ṣe ògo kìkì Sunday Igboho ní Sunday Igboho lọ́hùn ṣé ìwọ nìkan náà dálé ayé fún ni wọ́n ní iṣẹ́ ọwọ́ ọmọ ní mọ́mọ́ jókì bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ ló ti parun olójẹ́ kí n gbé píṣọ àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà tán wá kí Sunday Igboho oríṣi àwọn Àgbẹ̀kọ̀yà bíi 4 ló wá kí Sunday Igboho lé nígbà tó dé you are promoting Sunday Igboho and he will continue do wonder pé ó tiẹ̀ ó dúró wọn àdẹ́sì àwọn Fúlàní yẹ pé mo mọ̀ ẹ̀yin náà dẹ́ mọ̀ fara yín pa àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yìí ṣé ẹ̀rọ àwọn tó jí pé à lọ bẹ fámìlì rẹ̀ ayọ̀ ọ̀dà fún wọn ṣùgbọ́n ẹ̀yin gan ẹ̀ ní lọ tí Sunday Igboho bá ń fẹnu wú géètì tí jìnnìjìnnì mú àwọn Fúlàní kí ló dé tí Gani náà ò fẹsẹ̀ wú géètì kí jìnnìjìnnì mú Fúlàní ká máa sọ wípé bó jà lọ sọ́tún wà bá Gani bẹ̀ bó jà lọ sọ́wọ́ bíbẹ̀ wà bá Sunday Igboho bẹ̀ ṣùgbọ́n ilé tí Sunday Igboho bá ṣe ìkan nínú àwọn dèdè ọmọ tó ń tẹ̀lé yín lẹ́yìn ó ní gbogbo alágbára ilẹ̀ Yorùbá ó ní Gani sì lọ́gá wọn ó ní àyàfi tó ń tọ̀ bá máa lọ lágbára ti tiẹ̀ lẹ́ẹ̀lú mi lọ́rọ̀ tó sọ yẹ ó jẹnu ẹ lọ number 1 lọ́rọ̀ tó sọ yẹ mo rí pé ọmọ kékeré ni ẹ ẹ̀yin ọmọ tẹ́ ẹjọ́ yìí OPC lánàá that you don't know the origin of OPC lẹ́lẹ̀ máa sọ lọ́rọ̀ bẹ́ẹ̀. Secondly agbára Gani Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ́ àwa oníkókó oníkórùn kó pẹ́ lórí ẹ kò dé Èkìtì wa Ondo State gan tó claim kò débẹ̀ ntẹ́yìn náà mọ̀ Gani gan fara ẹ̀ mọ̀ ó mọ̀ pàgbára wọn kò débẹ̀. tá a bá sọ wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀bílẹ̀ Yorùbá agbára ẹ̀ kọjá Ọ̀yọ́ kì í dẹ́ ṣe Ọ̀yọ́ State o Ọ̀yọ́ town Gani ò lè wá sí Èkìtì kó máa bó sí pé òun lórí ogun ilẹ̀ Yorùbá nígbà tí wọ́n bí kú nígbà tí ò fẹ́ kú táwọn fámìlì Fábùnmi Òkèmẹ̀sí bá mú wọn á jẹ́ ní tútù olórí ogun bó níbo ló ti wá tó olókùn lọ́rùn why are you deceiving yourself mo ní tí Gani bá ń tàn yẹn ẹ má tara yín bàbá mi Gani Olóyèdé ṣé mi lẹ èmi ẹ má jẹ́ lọ if you are not careful you will lose your money ṣé mi ẹ má jájá o àpúrúfà tí Gani ti ń wá àpúrúfà tí bàbá yín Gani ti ń wá tí ò rí Sunday Igboho wá jáde síta Gani mọ̀ pé wọn ò lè fún òun tó bá ń pè tá bá ń pè yàn ní chameleon Gani ló yẹ ká pè ní chameleon ìgbà kan ló kọ́kọ́ sọ fún wa pé ká lọ wá 20 billion wá nígbà tí àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá sọ pé tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ohun tó máa gbà ju 20 billion lọ ló wá ní the second one ló ní Aláàfin ló máa ń ṣí ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò torí Aláàfin ló fi jẹ má gbàgbé o ìwọ ọmọ tó ń pàtàkì o agbára Aláàfin Ọ̀yọ́ òde Èkìtì tó dá àwa lójú àwọn bàbá wa fi pẹ̀tàn fún wa ọba Ìlàwẹ̀ tó ń lọ yìí tó ṣẹ̀ ń lọ tó ṣẹ̀ lọ bá wọn bàbá ńlá bàbá wọn yìí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá wa Ìwé Adó Aláàfin fẹ́ dá sí shut up your authority did not reach Ekiti State and Ondos and Osuns so ẹni tí agbára ẹ̀ ò dé Èkìtì Dondo dé Ìgbómìnà dé Okunland láwa pé èèyàn kan joyè ta ní agbára òun dé bẹ́ẹ̀ so olójẹ́ kí n bó ní yẹ wọlé pé Fálànà gbọ́ tìrẹ tara ẹni là ń gbọ́ tó bá jẹ́ mi ní Gani ọ̀ ẹ̀yin ọmọ Gani tí Sunday Igboho ti lè ṣorú nǹkan bẹ́yẹ ní ìjẹta tí kẹ́kẹ́ kan ò parí tí kẹ́kẹ́ kan ò gbin tí kẹ́kẹ́ pa amẹ́lẹ́lẹ́ má tí òró lẹ́nu ẹ̀yin náà má ṣe titi yín ẹ mọ̀ pé lára ìgàlẹ̀ yín wà ní kẹ́yìn náà jáde síta kẹ́ ṣe fídíò orí ilé táwọn Fúlàní sọ wípé wọ́n issue warning
pé kí Sunday Igboho kó fi àwọn Fúlàní lẹ̀ wọ́n á sọ̀rọ̀ nígbà táwọn Fúlàní yẹn ń jí àwọn èèyàn wá gbé o torí pé Sunday Igboho sọ pé hey hi hoy torí Sunday Igboho fẹnu wú géètì torí Sunday Igboho tún jánu àwọn Fúlàní bá bẹ̀rẹ̀ sí fọ́ síta àwọn ògàgbà wọn federal government should want Sunday Igboho to leave Fúlàní alone tí Gani náà bá ṣe bẹ́ẹ̀ gan ni sẹ́ federal government should want Gani to leave the Fúlàní alone ẹ gbọ́ ṣé àní kápá wọn. You are just promoting the Sunday Adeniyi Adeyemo Igboho Oòṣà irúnmọlẹ̀ irúnmọlẹ̀ bàbá rẹ ọmọ ọba ojú Ààrẹ Ọ̀nà Kakanfò lọ àrẹ̀mọ. ṣó ẹ fi Sunday lẹ̀ ẹ fi ìlara lẹ̀ tó bá dẹ́ pé lóòótọ́ òdodo ọmọ Yorùbá ni yín bí Gani ò bá tẹ̀ ẹjọ́ ọmọ Yorùbá yín dẹ̀ tẹ̀lé lẹ́yìn tẹ̀ ẹjọ́ ọmọ Yorùbá ẹ mọ̀ pé this is not the Sunday Igboho kò bá yín gàgà ráìbà pé èmi ni mo lágbára jù he face what he know how to do òyìnbó ti tó gùn mí wèrè kan ní Ìbà Gani Adams ó kàwé àní ẹ̀yin ọmọ tẹ́ ẹjọ́ yìí OPC lọ́sọ̀ gangan lẹ́yìn tutukutu Gani dẹ̀ rí òun náà lólùmọ̀ràn gidi tí Gani bá lólùmọ̀ràn gidi a máa sọ fún mi pé ohun tó kàn kọ́ nìyẹn mo ní mò ń sọ mo tún sọ Gani ò lè mú àwọn bandits kan kí federal government ní pé kó fòkó nìṣó ṣùgbọ́n he did not capable to do it tó bá capable to do it ní àti dán wò aṣíwájú òyìnbó ló ṣe pé ààrẹ yìí dájagun o ààrẹ máa ń kọ̀ sọ́ọ̀tì àwọn tó kù ní àpè wọ́n káàkiri tó bá ń fún yín ní fake àwa tá a jùlọ táwa ò dẹ̀ ní lówó biribiri a máa sọ fún wọn wípé ìjà Èkìtì parapọ̀ táwọn bàbá ti wájà ń bíbà yìí kò sí èèyàn kankan tó joyè ààrẹ ń bẹ̀ there is nothing like ààrẹ ní Áfíríkà ogun Kírìjì ló ti láti jù 16 good years tí àwọn bàbá wa fi jà. It is better for all of you tó bá jẹ́ mi lẹ́yìn ni màá fi Sunday Igboho lẹ̀ ṣe bẹ́yìn kọ́ ló ń tàn ṣe bọ́mọ Yorùbá ló ń tàn ẹ jẹ́ kó máa tàn wá lọ káwá dẹ̀ máa rí result lẹ́nu tó ṣẹlẹ̀ ní ṣé àná ṣàná ọjọ́ Sunday ni àbí ìjẹta ọjọ́ Saturday ṣàná ní mo jáde lé ní mo dé káàpù mi ò tiẹ̀ wojú ẹni yẹ pé Fúlàní ọlọ́kadà ni mo ṣe dé káàpù àti mo dájú pé ọ̀kadà ẹ wá wo dìwé bó ṣe gbé eré ìyẹn ni pé wọ́n ti wá mọ ìrù ẹkùn mọ́ Sunday Igboho ìrù ẹkùn ti wá tuntun di terrorist ó ti wá di terrorist sí wọn lọ́rùn. You are just promoting ti Sunday Igboho lẹ́mi pé bẹ́ẹ̀ ṣe máa pè Sunday Ihoro ó dẹ̀ ń fi yín gba yìí ni oògùn òkìkí tẹ́ ló ṣe ẹ̀yin kan lẹ́yìn ṣòkì òkìkí fún Sunday Igboho torí ẹ̀ẹ̀rán ti yín níbi tó ti ya Adéyẹmọ òdẹ ráyè títí yín kò ráyè títí yín ẹ̀yin ní kẹ́ ẹ tún wà yín ṣe tí lágbájá bá ń ṣe kankan Barrister káde lọ́nà ọ̀run nígbà tó rí pé àwọn Òbésèré àwọn ọmọ yìí Pasuma àwọn Òṣùpá wọ́n ti fẹ́ fi ṣàjẹ́ gbáhùn sẹ́yìn bàbá ò wá fẹ́ relevant mọ́ bàbá bá yí padà òní tó bá jẹ́ ṣàjẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ bàbá bá yí òun padà ó sọ di Fuji new dimension tí Sunday Igboho bá ń parọ́ tó bá ń gba yìí lójú ọmọ Yorùbá ẹ̀yin náà tẹ̀ parọ́ irú ẹ̀ kan wò ẹ parọ́ irú ẹ̀ kan wò tí Sunday Igboho bá ń parọ́ o tó dẹ̀ mú good result jáde síta táwọn Fúlàní dẹ̀ ń bẹ̀rù ẹ̀ tó dẹ̀ ń jáde síta tọ́lọ́kadà bíi 500 dídẹ́ ń tẹ́lẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ tẹ̀jọ́ pé bẹ́ẹ̀ sọ pé ṣe ló rẹ̀ǹtì wọn ẹ̀yin náà tẹ̀ parọ́ irú bẹ́ẹ̀ wò kẹ́ gbájì kẹ́ wá wò bíyà àtẹ̀yìn àti Gani bóyá ọmọ Yorùbá ò ní tẹ̀lé yín lẹ́yìn olórin wo ló kọ́ nìyẹn o do something ó yá ẹ do something o èmi náà fẹ́ do something Sunday Igboho ti do something Gani Adams ó yá kí wọ́n náà do something Ọlọ́run ni òyà mi lóbìnrin sẹ́ tí ò ní jẹ́ kí n mo ní kọ́ mbà bo ni túlẹ̀ sẹ́ let us say the reality ẹ wá wo ọmọkùnrin tí mo ń play kí ní ẹ̀ fún yín lọ́sàn-án ẹ wojú ẹ̀ dáadáa lára àwọn ọmọ Gani ni fídíò tó ṣe lórí TikTok mi ò fẹ́ play ẹ ni o ó ti ní comment 297 ó kù mẹ́ta kó pé 300 ó kù mẹ́ta kó pé 300 sir from the beginning to the end ẹni tí òjú lé pè á sọ wípé mugun ni eléni abeg do your own part and leave Sunday Igboho alone òun rè o brother Mercy Makanju you are welcome.
bóyá wọn tẹ̀ ń bú mi báyìí mi ń tẹ̀ mọ̀ wọ́n dẹ̀ ní welcome. ẹ má pèsè fóònù yẹn orí mo fi ṣe program. ẹ má pèsè fóònù yẹn ẹjọ torí Ọlọ́run ẹ má pèsè fóònù yẹn òní mo fi ṣe program á dáa fún yín ojú òní tìyín ẹ ní dání kan náà jayé ọjà warawara ẹ ní bá wọn náà. ó ní abeg do your own part leave Sunday Igboho alone ìkejì ní bàbá ẹ ní jèrè ayé. we brought in ṣe àbíkílẹ̀ ẹ̀kọ́ mákànjú Isaac mákànjú ẹ̀kọ́ English yìí yẹ dáadáa ẹ̀kọ́ dáadáa. ìkejì ó ní ìkẹta sorry ó ní I think this man is OPC ẹnìkan ní God bless Sunday Igboho we give him a big thanks. ní ohun tó òyìnbó tó kọ́ mẹ́ni òye ń bí ọlọ́run làwọn ra ẹni irinṣẹ́ okay we brought irinṣẹ́ for bàbá Èkìtì àdàkùn yín bàbá mi bẹ́ẹ̀ ni mo fẹ́ gbàwó síta sẹ́ Pasuma àti bolórí kan nígbà máa ń gbé ẹ fún mi ní microphone mi instrument mi ní Pasuma àti Òṣùpá wá gbé Sunday Igboho ló dẹ̀ gbà wọ́n láàyè. ẹni kẹfà ṣé kẹfà nàbí kẹfà yes ó ní what is your own effort please. eléyìí ní ayé ẹ ti bàjẹ́ ẹni what is your own impact Mr. Right ẹnikẹ́ bí kẹ́kẹ́ máa kà olórí burúkú nìyí Ọlọ́run adé tú àṣírí gbogbo ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá láìpẹ́ láti gbà tí gbogbo àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo ni ẹ̀yin Oòduà àti ẹgbẹ́ ṣe ń gbọ́. You see now what is your own effort tell us. ṣe ń gbọ́ mi eléyìí ní your child will eat what you are planting ẹ fà wọn ọmọ wọn lẹ̀ ẹ jọ ẹ má kẹ́pẹ́ tí wọ́n ẹ má kẹ́pẹ́ tí wọ́n eléyìí ní you are not making sense at all. bólórí bá ń kọrin tí ò bá dùn ó máa fetí ara ẹ gbọ́ eléyìí ní bàbá yìí ti ya wèrè ẹ máa ṣòfò ní lágbára Olódùmarè èpè eléyìí you to do your own now so that we can praise you ọ̀rọ̀ tí mo sọ látàrọ lẹ́ni sọ do your own and let the Yorùbá praise you. nígbà tí Fúlàní ti ń pààyàn ní ilẹ̀ Yorùbá Ìgbòho mọ̀ nìkan wà ní ìgbà kan lẹ́pẹ̀ ní ẹ̀ta tẹ́nà tọmọlọmọ náà wá jáde síta ẹyẹ máa tàn wá ó dà pé ìyá mi olùsọ tó wà nílé wọn gbà yẹ ẹyẹ máa tàn wá wọn wà lẹ́gbàá ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá. ẹlẹ́yìn ẹni yóò tẹ̀sán púpọ̀ onímúgùn ní máa yìí múgùn kí ni ìwọ rí ṣe another one you just want to trend can you see your life outside. eléyìí ni what is your effort on this matter ọ̀gá since all this problem what do you do ẹ̀yin ọlọ̀tẹ̀. Ellen, what is your own point now? Did he not request them what your point now and try to understand, please? Sunday Igboho is a great man and a great warrior. Ṣé ẹ̀ ń ka iye tí mo ti kà látàárọ̀? Kò síbi tí wọ́n ti pèsè ẹ̀. Máa ṣòfò ni, wàá ṣòfò ni. Let us see let us see your own impact. Ìjà ìlara. Ìjà ìlara. Your talk is too long. Wetin really happen? Eléyìí ní ẹranko àgbààyà ọmọ kékeré ni gàdí ló sọmọ darúgbó ọ̀sán gangan. Eléyìí ní òfò lẹ́ máa ṣe ìkànnì ẹranko. You no get point. Eléyìí ní you are not getting point. Ọ̀gá tell us the name of Ọ̀gá tell us the movie. Tell us the name of this movie. Eléyìí ní ọmọ àlè. Baba talk fast jare data two cost now. Ẹ lọ jókòó jẹ́. You dey go now. Ìjà ìlara, go and sleep. Do your own part and leave the rest. Thank you, sir. Ẹ ṣé gan, Mr. Falana. Ẹni tí mo rò pé ìyẹn tó fẹ́ yìn dé àṣẹ ìbúná ló máa parí ẹ̀. Thank you. Ẹ ṣé, Mr. Falana. Ayé yín ti bàjẹ́ sá. Sorry to say ẹ ní jèrè. Family ẹ̀kan rèé oní Sunday fẹnuwu géètì látàrí òde yọkan brother talk fast you are wasting my data thank you sir God bless you Sunday na content creator bó ṣe sọ ẹ lọ
ṣe ayé wò fún bàbá ẹ lọ ṣe ayé wò fún bàbá yìí o ayé yín ti bàjẹ́ ọ̀gá no proof of what you are saying where is debunking on the commissioner of police and the local government chairman OPC what is your OPC step for the security issue ayé yín ti bàjẹ́ wọ́n dé o àwọn onílára Mr. Man what has been your effort so far onílára ẹ̀dá orí program ẹni mo ti ń ka o òun rè o kọ́ mọ́ dàbí pé mò ń kọ́ sórí ni o òun lẹ́ ń wò yìí o onílára ẹ̀dá eléyìí ni what do you want to gain for this yes I don't know àná ẹni Sunday Igboho jánu ní lẹ́ni ẹ títí sọ́dọ̀ alágbára ẹ̀ lálágbára ẹ̀ ní jagunjagun ní ẹ̀yin lálágbára lẹ́ni àdẹ̀rí iṣẹ́ ọwọ́ yín ní ìgboro ayé it's better for you to leave Sunday Igboho alone ẹ ṣe tó síwájú ó ti gba fọ́ọ̀sì you to do your own ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀ ṣé ó ring ó ring létí wọn that comment is too short but mighty ó ní ṣé ó ring ó ring létí wọn wọ́n tún jáde síta ni bí ọmọjọ́ mẹ́jọ it show that ẹ ní tìjú ṣé n tó kàn ní ọ̀gá yín ló máa jáde síta Sunday Igboho wà lára àwọn tó pa Bọ́lá Ìgè o Sunday Igboho dúró ayé o Sunday Igboho ní o owó ní o owó ní owó ló ń wá o mo mẹ́ríkà wá síta lánàá tẹ́ni yẹn sọ lẹ́kìtì tẹ́ni yẹn sọ̀rọ̀ lẹ́kìtì ń bíbà yìí wípé oníkan má gbowó lọ́wọ́ àwọn olóṣèlú ṣùgbọ́n padà lọ gba 35 million naira eléyìí ní ọ̀dàlẹ̀ níyìn with all this insecurity challenge why this now bọ́bọ́ yìí èpè ti pọ̀jù ẹ̀ ṣòfò ní àwọn ará Kwara ní ọ̀jẹ̀ ẹ̀ ṣòfò ní èdè Kwara ló fi kọ́ oh my God ẹ̀ ṣòfò ní Kwara náà lẹ́nu kí ni ń wí ẹ bá ti ń gbọ́ kí ni ń wí bí ó jẹ́ Kwara àjẹ́ Ọ̀yọ́ kí ni ń wí what are you doing what is your own contribution oga you to do your own make we see the movie abeg go sleep do your own please ìbàjẹ́ nìkan lẹ́mọ̀ kí ni ìgbìyànjú yín tó dó tì yín just leave one point in comment section please where are you please eléyìí ní játijàti ó pọ̀ o kò ní dáa fún yín wèrè olórí bó ṣe kù what is your own point let's see your own effort èpè pọ̀ ẹ kó sì lọ òjòwú hello never came out to do such thing Sunday ni ọ̀gá kọ́mẹ̀tì ni mo ṣe ń kà o Sunday ni ọ̀gá say na wedding ring be the òkà ilé lọ lóko lọ́wọ́ àgbà òfìfo bọ́bọ́ Tèmilọ́lá àgbàlagbà dẹ̀ níyì o àgbàlagbà àlà oh my God ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀ nípa mi o oh my God kí lẹ wò di ọwọ́ mọ́mí Tèmilọ́lá yìí kí lẹ wò di ọwọ́ yẹ kí lẹ wò di ọwọ́ méjèèjì òkà ilé lọ ni ṣé na wedding ring be this ṣé wọ́n pàgà wọn náà tó pé gbérí ọdẹ bẹ́ẹ̀lẹ̀ tó rọpò rẹpẹtẹ ẹ kó sì dànù please my Yorùbá please my people in Yorùbá land let us forget about àti forget àwọn ní ògbórí dúró ayé yín máa bàjẹ́ ni o go and sleep please ayé yín ti ṣẹ̀yìn ayé ti ń ṣẹ̀yìn sà wetin you dey talk kábíyèsí this comment ẹ má rí lọ this comment section is a disappointment mo já tọ́lẹ́nu oh my God ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ṣe é ṣẹ̀ yes sir ẹ̀ ní jèrè ayé ẹ̀ para yín do your own good lawyer ó pọ̀ rẹpẹtẹ ó pọ̀ èpè náà fún wọn èpè nígbà tí èèyàn fara ẹ̀ ṣe program tó ṣe program more than 297 ṣe ń gbọ́ ṣe ń gbọ́ ṣe ń gbọ́ kí ló dé tẹ̀ ń lara bí Sunday Igboho bá ń ṣe títí ẹ̀ kí Gani ṣe títí ẹ̀ bàbá ìjọ òun tọ́ lóya oya Fábáyọ̀wá Fádùnsí Fámúrewá
Ògúnṣínà Ògúnlànà. ẹ̀yin lẹni Gani kọ ọmọ Hausa ni ọmọ Fúlàní ni Gani ìtànú kí ló ń jẹ́ Gani. ìyàwó rẹ pé ọ. ẹni bá ti ń bínú Sunday Igboho bí gbàtí èèyàn bá bínú sọ́lọ́run ni. nígbà tí wọ́n ṣe wà sí Gani ń jà lẹ́kọ̀ọ́ nídìí ìrókò àwọn ọmọ Fáṣẹ̀hùn àwọn mi ò lè tẹ́jú ìgbà ẹ̀ mo sọ pé mi ò lè báwọn ṣe ọ̀rọ̀ Oòduà mọ́ wọ́n dalẹ̀ Fáṣẹ̀hùn ni o. Gani dalẹ̀ Fáṣẹ̀hùn ni o. Gani. bẹ́ẹ̀ ni sà jẹ́rí Fáṣẹ̀hùn ọmọ Fáṣẹ̀hùn ló wà ní ìdí ìrókò bus stop nígbà yé Hausa àti Yorùbá tá à ń jà ìjà mẹ́ 12 ayé wọn ò ní dá láyé ayé wọn ò ní dá bàbá mi ayé wọn ò ní dá Yorùbá bínú. ní ọmọ Gani. bẹ́ẹ̀ ni sà Yorùbá bínú o. ó dàbọ̀. ó jẹ́ ní máa lọ má kẹ́ èpè tí Gani ti gbà látàrọ́ ti pọ̀jù má tún fúnlẹ̀ pè mí ọmọ kò sínú. Oh my God, can you hear that is another àṣírí again. ó ló dalẹ̀ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn ni. kò síbi tí wọ́n ti kì í èpè nira yìí ṣé tó gbọ́n tó ọmọkùnrin yẹn sọ ẹ tó gbọ́dọ̀ tó náà òun náà tún sọ̀rọ̀ pẹ̀lú ìbínú ọ̀dàlẹ̀ balẹ̀ kù Fámúrewá all this will bring the brother Fámúrewá Ògúnṣínà because Igboho the young man is a very jealous and jealous person. ó ṣe program sa from the beginning ẹgbẹ́nu sọ̀hún olórí burúkú nìyí ẹ ní jèrè ọmọ Gani Adamu bàbá ẹ bẹ̀rù Ọlọ́run you are promoting Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá lẹ́ni sọ fún yín ẹ ṣe titi yín ẹ jẹ́ kí Ìgbòho máa ṣe titi ẹ lọ ṣé dábàá táwọn fẹ́ bó ṣe fẹ́ nu wú géètì táwọn rí resort it is better Gani bàbá yín mọ̀ pé òun lè rí àpòrúfà gbà kò sí nígbà tí a ní ìgbéra ṣẹlẹ̀ ni they know pé ìgbéraga ń bẹ nínú ayé Gani so they will never kò sọ́ba tó máa fẹ́ ṣe papọ̀ lóòótọ́ àwọn ọba kan ti wà tó ti fi ń ṣe OPC tó ti kó sí wọn láàrin àwọn adébípa ọba àwọn oníjẹkújẹ ẹ lè rí ọba gidi kan kó ló ń wà lẹ́yìn Gani torí pé wọ́n mọ̀ pé it did not mean well for the Yorùbá days ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ̀yin ẹ máa ṣe titi yín ẹ̀yin ọmọ Gani ẹ máa ṣe titi yín ẹ̀yin OPU ẹ máa ṣe titi yín ẹ rẹ àwọn tí ó tẹ̀lé yín olórin kan ló kọrin yẹ ó ní ewé ahóyaya èrò lẹ́yìn ọmọ ọdẹ egun tó bá mọ̀ jó ló máa gbàyè ṣẹ́rí let me tell you one thing tí àwọn Fúlàní Yorùbá ti kó àwọn yẹn padà wá ní tí òye yín mo fẹ́ láyé yín ni o if they did not return àwọn tó kidnap ṣe ń gbọ́ mi ṣùgbọ́n that statement that action tí Ìgbòho tó sọ̀kalẹ̀ níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ tó àwọn àgbààgbà Fúlàní yẹn jókòó ìyẹn lásán owó ọmọ Yorùbá lórí pé ẹ mọ̀ pé àwọn ọmọ yín ló ṣiṣẹ́ yìí o àti táàkì wọn débi báyìí wọn òru náà gbé kúrò bẹ́ẹ̀ wọ́n tún gbé lọ́bù mí ìyẹn lásán àkọ́ṣẹ́ ni irú ẹ̀ ò ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pábánbárí ẹ̀ the second day Ìgbòho tún lọ sínú àbà àwọn abẹ́rí àbà àwọn Fúlàní yẹn àwọn ọlọ́pàá wà ń bẹ pẹ̀lú ẹ̀ army wà ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n ṣe ọlọ́pàá ilé wọ́n ṣe ọlọ́pàá Ọ̀yọ́ o they are from Abuja so the commissioner of police lọ́yọ̀ọ́ kò lè sọ anything ìwọ kí ni mo jábọ̀ tọ́rọ̀ bá ti ń gùn mí màá wá di Sunday Igboho kan dàbí pé ó ti gbé nǹkan fún mi jẹ oh my God oh as I'm saying the commissioner of police ní Ọ̀yọ́ state kò lè sọ pé báyìí náà ṣe rìn torí pé àwọn ọlọ́pàá tó wáyé wọn sí ní ọ̀ndà ẹ̀ àwọn yẹn kàn lè jẹ́ kọ́mọ̀ pé àwọn wà they have special assignment those ọlọ́pàá tẹ̀ ń rí pẹ̀lú Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá akọni irúnmọlẹ̀ oyè títúlẹ̀ kan akọni irúnmọlẹ̀ they are from Abuja ìkúdé all the soldiers tẹ̀ ń rí pẹ̀lú ẹ̀ ó lọ sínú ìlú àwọn Fúlàní yẹn níbi tọ́tẹ̀dọ̀ sínú ìlú onílùú ẹni bá ṣe tún ilé wọn tán tún àwọn ọlọ́pàá yẹn àtàwọn àmì yẹn pé ó tún ṣe yẹ lásán ó mà tún fi gba ìràwọ̀ sí lójú ọmọ Yorùbá kì í ṣe pé ó jí láàárọ̀ kùtù ó wá gbádá white ṣé gbọ́ mi kì í ṣe pé ó jí láàárọ̀ kùtù ó wá gbádá white wá mọ̀ ọ̀pá white kalẹ̀ ó wá ń káàkiri let me give you one sample ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan ọba yẹ second to the last born ẹ̀ ṣe ìyàwó bàbá yẹn lóhùn ò ní lọ ó ní káàbúrò ń lọ pé ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú kí ni ìdùnnú òun tó wà lọ kájọ sọ́run tó wà lọ máa jó pé káàbúrò lọ sojú òun lọ́run ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò yín sọ wípé ààrẹ ti tèmi gbẹ́dọ̀ lọ sí occasion lọ ṣe pátí torí nígbà tó ń bá máa jagun òun á lè rí ẹni tó jẹ́ pé ó máa fi náà sùn pẹ̀lú owó ni ẹni tó máa fi náà sùn owó iná ni problem ẹ̀ ìmọ̀ràn tí mo fẹ́ gbàdà ní
àtẹ̀yìn OPC tó kù ẹ má fi ìfẹ́ owó síwájú. Gbogbo nǹkan tá a ṣe àwọn ṣe kámẹ́rà àwọn ṣe kéde kankan owó wa nàá ná 6 billion jọ wọn àná tẹ́ gbà tẹ́ forúkọ Yorùbá gbà. Àwọn tó mọ Gani dáadáa ní pé àwọn owó kan tó wà tó pé ní empowerment tó tún lé ju 6 billion lọ. Mo lè máa pè wọ́n sì kán náà máa sọ̀rọ̀ síta ní nǹkan àwọn bàbá mi ní kí wọ́n máa túṣu lẹ́tà lè kòkò mọ́ ni. Kíkàjẹ́ kókó àwọn ní òjògùn omi Sunday Igboho ráyè títí wọn. Sunday Igboho ṣe tán ní pé ibi táṣọ wá ti yá á tètè mú machine kárán ṣùgbọ́n tí Sunday Igboho bá ṣe léyìí ẹ̀mí báwo ló ṣe ṣe ẹ̀yin ò dẹ̀rí kankan ṣe. Fálànà gbọ́ tiẹ̀ o tara ẹni là ń gbọ́. Go and check out the video tẹ́yìn àwọn ọmọ wọn ṣe bí wọ́n ṣe pè fún yín wọ́n á bu yín wọ́n á sọ pé ẹ ṣe ti yín ẹ fi Sunday Igboho lẹ̀. Tó bá jẹ́ pé ẹnu yẹn lásán ni Sunday Igboho fi ń jà ẹ mọ̀ pé ogun ẹnu wàṣà Saheed Òṣùpá ni má jẹ́ kán fẹ́ ẹnu bá tiẹ̀ jẹ́ bó ló ṣe kọ́ ni yẹn èèyàn kan ò lè máa tútù kútù nínú ayé mi ogun ẹnu wa tó bá jẹ́ kó ogun ẹnu ni Ìgbòho máa bá fi lé Fúlàní lọ nílẹ̀ Yorùbá we are 100% support ẹ̀ránṣẹ́ oyin níbi tó ti ya ẹ̀yìn OPC ẹ lọ pe àjọ tó ní ìrònú nú àwọn tó máa ń pẹ́ ńgbà tó bá wá sí NCC meeting yín Gani á tún tà sí wọn lọ ni ẹ ṣàgbọ́lẹ̀ kan mi ò bá yín àtẹ́dẹ̀rẹ́ á tún tà sí wọn lọ ní state by state ní local government by local government ní ward by ward tọ́mọdé fẹ́ ṣòṣèlú á ní ẹ̀mọ́ gbowó ṣùgbọ́n padà pé gómìnà bẹ̀ pé àwọn ọmọ mi máa ṣiṣẹ́ fún yín o ó gba 35 million naira lẹ́kìtì mi báyìí ẹgbẹ́ gbàtẹ́ nìyẹn sọ láàárọ̀ ó fún wọn ní 5 million ó nínú gbàtẹ́ máa kó gbogbo 5 million ẹ káàkiri gbogbo stéètì 10,000 ló kan òun èèyàn kan dẹ̀ gbé 30 million lọ why are you deceiving yourself Sunday Igboho dẹ̀ ní gbogbo yẹn so it is better tẹ́ bá fẹ́ tiwọ́ ìbàjẹ́ yìí mọ́lẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ bí Gani ò bá tẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé ìyá tó bí ní Yorùbá ṣùgbọ́n èyí tẹ́ntẹ́lẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ọmọ Yorùbá ọmọ Èkìtì ń bẹ lára yín ọmọ Ìjẹ̀bú ń bẹ lára yín ọmọ Oǹdó ń bẹ lára yín ẹ gbà ní ìmọ̀ràn pé ọ̀gá ẹja fọmọkùnrin ilẹ̀ kò rí titi wa rò ẹ jẹ́ káwa náà ṣe titi wa káàrin ní tiwa lọ́tọ̀ olórí ogun ẹni tí ń pera ẹ̀ lórí ogun tí ń jowú ẹni tí ń pera ẹ̀ lórí ogun tí ò lọ́rọ̀ rí lẹ́nu tó jẹ́ pé ìfúfọ̀ ìgbéragas ẹ béèrè pé ogun ló ti jàrí ẹgbọ́n tí bọ́dà mi ẹ sọ lẹ́ẹ̀kan ọmọ bàbá Fáṣẹ̀hùn ni ẹgbọ́n bàbá kan wà ní ìkọ̀ tó mi ò ní dárúkọ wọn àṣírí Gani ń bẹ lọ́wọ́ wọn bọ́dà mi kan wà ní Ọ̀wọ̀ àṣírí Gani ń bẹ lọ́wọ́ wọn bọ́dà mi kan wà tó jẹ́ pé pé mo pé wọ́n ní bọ́dà mi tó tọ́jọ́ kùnrin ni wọn pété bá lọ farayọ̀tì máṣíìnì Jaguar tó jẹ́ pé kìkìdá irin ló wà lára ẹ̀ orí ẹ̀ ló máa wà òun ló máa ń gbé Gani escape Sunday Igboho yìí sáfogun ẹ̀yin tẹ́ ń pè ní tọ́ọ̀gì ṣẹ́ni bó ṣe yẹ tọ́ọ̀gì yẹ tó ń ṣe ilẹ̀ Yorùbá lóore ó tẹ́ wa lọ́rùn ẹ̀yin tẹ́ ń retí approval lọ́dọ̀ bàbá Tinubu ṣé Tinubu tẹ́ sọ pé apààyàn ló máa wá fún yín ní approval Yorùbá tó máa ń tẹ̀yìn ẹ̀ mọ́ tara yín ṣé Tinubu tó lọ́mọ ikú bàbá Bọ́lá Ìgè bàbá Tinubu máa jẹ́ ń tùmọ̀ ni tó bá jẹ́ rú èmi màá ní tó mo dẹ̀ fi sọ fún bàbá Tinubu lóòótọ́ gbogbo tẹ́nìyàn ní láyé lẹ́tí ní ṣùgbọ́n ẹ rántí àwọn ọmọ yín bàbá Bọ́lá Ahmed Tinubu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ rántí àwọn ọmọ yín bí ẹ bá rántí àwọn ọmọ yín ẹ rántí àwọn àrọ́mọdọ́mọ yín táwọn máa ní lọ́dọ̀ bàbá wọn ọ bàbá tó bí ìyá wọn apààyàn ni wọn ní kí ló ṣe pa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu former president of Nigeria pé ìgbà yẹn lọ Gani ọmọkùnrin kan wà tó pé ní Gani Adams ọmọ tápà sọ wípé apààyàn ni wọn ní lọ́dọ̀ bàbá wọn ó ṣe apààyàn ẹni ọlọ́dọ̀ gan sọ̀rọ̀ kò sọ anything so bàbá Bọ́lá Ahmed Tinubu it is better for you to hard on that issue mi ò kọ yín o adélé ayé bá yín bàbá lè jẹ́ fún wa ṣùgbọ́n torí ọjọ́ ọ̀la ni torí ọ̀la máa béèrè lọ́wọ́ ìní pé n tẹ gbé àná ṣe á hàn lọ́jọ́ ọ̀la tẹ bá dákẹ́ tẹ bá jẹ́ kọ́mọ burúkú yọ lẹ́ ń bágò yẹn mọ́ ìlara tẹ bá sọ̀rọ̀ ó léwu ẹ jẹ́ kí n tún máa lọ ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ ẹ lọ́rùn ṣọyìn níbi tó ti yá Fálànà gbọ́ tilẹ̀ tara ẹni là ń gbọ́ bàbá ìlú kọ́ni kan King Sunny Adé ó ní kókó jábélé bàbá mi kálukú ló mi ṣe tirẹ̀ kí wọ́n ṣe tirẹ̀ kémi ṣe tèmi kókó jábélé kálukú ló mi ṣe tirẹ̀ kí Ìgbòho ṣe titi ẹ̀ kẹ́yìn ọmọ ogun 5 million ẹ ṣe titi yín kẹ́ẹ̀jẹ́ kí àwọn ọmọ Yorùbá ó rí pé lóòótọ́ àti lódodo ẹ̀ capable àyí pé èèyàn lórí ogun lẹ́nu iṣẹ́ tẹ̀nìyàn bá ṣe náà máa sọ pé lóòótọ́ olórí ogun lélẹ̀ lóòótọ́ ó kájú ẹ̀ lóòótọ́ ó kójú wọn lóòótọ́ ó lè ṣe àyí fẹnu ṣe olóníkan ní ẹnu òṣè mt barrel ló máa ń pariwo bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn ti Ìgbòho wọ́n mọ Ìgbòho tí Fúlàní gan bá gbóhùn ẹ̀ jìnnìjìnnì máa ń bò wọ́n ni torí tí kìnìún bá yọ sẹ́ranko jìnnìjìnnì máa ń bẹ́ranko ni Ìgbòho yọ sí àwọn Fúlàní ó di ìbẹ̀rù bójó ó ní 2 hours àwọn tá a bá ti gbé òyìnbó báyìí tá a lukó òdòdì la máa sọ òyìnbó sí ó ní the end and the last 2 hours ṣe àgbèsè ayọ̀ àbí àgbèsè ayọ̀ ẹ̀yin náà tẹ̀ ṣe nǹkan
tí Yorùbá ọmọ wò mọ́ yín lára ẹ̀yẹ ìjòwú ọmọ Adéyẹmọ mọ́ Ìjàlára kì í tán bọ̀rọ̀ Ìjàlára dẹ̀ máa ń sọ̀yàn lórúkọ ni lára ọmọ yín ló ṣe program he have a comment of 327 èpè ló pọ̀ jù ń bẹ̀ mi ì ní fọwọ́ ara mi bá yí ara mi jẹ́ Yorùbá Àjàyè ní títí wa o Sunday Adéníyì Adéyẹmọ popularly known Ìgbòho Òòṣà ọmọ aládé ládé Aláàfin Ọ̀ládé adé aládé kún náà gbàgbá láàfin ọmọ aládé chẹ́chẹ́ fún ọmọ bíwúrẹ́ yín bá sọnù ẹ wá bágùtàn yín bá sọnù ẹ wá o ṣùgbọ́n tó bá jóbìnrin tó dúdú tó pọ́n fẹ́rẹ́fẹ́ tó pọ́n tán tó nídìí tó láyà tó ní ṣẹ́sì tó ní bàkà ló bá kọjá níwájú ilé aládìkún wọ́n máa ń fi irú wọn ṣaya ni tẹ́ bá ti ń gbọ́ ọmọ alábẹ́rẹ́ mẹ́ta obìnrin ni mẹ́tẹ̀ẹ̀ta lọ́jọ́ kó bá wọ̀ wọ́n aládìkún á dára fún yín ìyá mi Grace Olúṣòótọ́ mo fẹ́ fẹjọ́ olóyè Chief Sunday Ìgbòho mo fẹ́ fi sùn yín mo ti pẹ́ tí mi ti ń sọ pé kó gé ọṣẹ fún mi èkó ni mi ń fọ̀ lọ́wọ́ o kí Sunday Adéníyì ọṣẹ awọ́rò kó gé fún mi kọ́tẹ̀ máa lára èmi náà àwọn tí ma kó di aṣọ lọ èyí bínú orí mọ́ fi sọ pé ẹni tọ́lọ́run ọba bá ti dá ó ṣòro fọwọ́ ta láyà ọ̀run ni lọ́ba mi òkè ti dirí ẹwà fákòkò remain blessed. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.